Yorùbá a máa pòwe kan wọ́n ní Adagba jẹ́ Raufu, wọ́n ní ó sàn ju Ogundeyi bá a múgbá lọ. Kí ló bí ìtàn yìí tá a mọ̀ sọ̀rọ̀ lórí lénìí nìyí. Láyé àtijọ́ ọkùnrin kan wà tó kọ rẹ̀ ń jẹ́ Ogundeyi. Ogundeyi yìí iṣẹ́ rẹ̀ ni kó máa pín ẹmu fún àwọn èèyàn láàfin ọba kan. Báwọn èèyàn bá wá, yóò gbégbá, yóò mọ bu ẹmu fọ́ba, yóò bu ẹmu fún jòyè àtàwọn tí ń wá sí ààfin ọba. Ṣé ẹ mọ̀ pé igbá ó dàbí kọ́ọ̀pù tá a fi ń mumi láàkó yìí ni. Lọ́ba dijọ́ kan níbi tí Ògúndèyí ti ń pín ẹmu fáwọn èèyàn, níbi àáfàá àgbà kan láti ìlú kan bá wá. Ọba ṣiṣẹ́ ìránṣẹ́ bí ẹni pé báwọn aláàfáà bá gbéjáde lọ, ọba gbéjáde wá sí ìlú náà. Nínú ìlú yìí ni ó ti bá Ògúndèyí sọ̀rọ̀ Ọlọ́run pé Ògúndèyí, ẹ̀sìn tí mo fẹ́ fi hàn yìí ó mọ̀ pé ju ẹ̀sìn tó ń ṣe lọ. Àmọ́ sórí iṣẹ́ ọtí, iṣẹ́ ẹmu tó ń ṣe yìí, ìsìlámù kò fara mọ́. Bẹ́ẹ̀ l'Ògúndèyí bá gba ìsìlámù o. Kí l'Ògúndèyí gba ìsìlámù sí? Lọ́ba kúrò nílùú, lọ́ba tẹ̀lé àáfàá tá ń wí yìí, lọ́ba tẹ̀lé lọ ìlú òdìkejì. Ìgbà tó tẹ̀lé àáfàá yìí lọ ìlú òdìkejì tán ní yẹ̀yẹ́ bá bẹ̀rẹ̀ pé àti àwí àrúrù rẹ ládùúrú bó ṣe tó yìí, wá ń yí orúkọ padà. Ògúndèyí ọba yí orúkọ padà sí Raufu, tí Yorùbá corrupt rẹ̀, tí wọ́n sì àdàpè rẹ̀ di Raufu. Láwọn èèyàn bá ní ń gbò dàgbà tó yìí, ó wá ṣẹ̀ṣẹ̀ ń jẹ́ Raufu. Ibẹ̀ lórúkọ yìí ti wá pé Adagba jẹ́ Raufu. Kò wá pin síbí yìí o. Nígbà tí Ògúndèyí yóò fi ta àjòdè, ìṣẹ̀lẹ̀ burúkú kan ti ṣẹlẹ̀ nílùú ìlú yìí. Òjò rọ̀ fódìdí bíi oṣù bíi mẹ́sàn-án. Kí a ní nǹkan oko, gbogbo àwọn ewébẹ̀ tá à ń wò yìí, gbogbo wọn ò dìde dáadáa bí wọ́n ṣe yóò ṣe. Ṣé ẹ mọ̀ pé láì sójò nǹkan oko ò lè ṣe, wọn ò lè jáde. Àgbàdo kò lè jáde bọ̀kùà, ẹ̀gẹ́ gan náà ò lè jáde. Bẹ́ẹ̀ l'Ògúndèyí lọ́ba dé pé bàbá kábíyèsí, èmi mọ̀ ń tá a lè ṣe o tójò ó fi rọ̀. Àwọn aráàlú yìí sì ti gbìyànjú káàkiri, oríṣiríṣi ìyànjú ni wọ́n ti gbà. Wọ́n ti ṣe é mọ̀ báwọn bàbá wa sì máa ń ṣe. Wọ́n ránṣẹ́ sí adáhunṣe, wọ́n ránṣẹ́ sóníṣègùn pé ẹ dákun kí là á ṣe sí ohun tí ń bẹ ńlẹ̀ yìí. Wọ́n sì ti gbìyànjú títí ẹ̀pa ò bóró. Bẹ́ẹ̀ ni wọ́n bá ránṣẹ́ pé Ògúndèyí. Ògúndèyí bá ní èmi mọ̀ tí ń ṣe, Ọlọ́run ní képe. Lọ́ba ní kí gbogbo ìlú kí wọ́n wá ńjọ́ kan káwọn ó kírun. Òun mọ náfìlà tóun ó yàn, òun mọ àsìkáàrù tóun ó ṣe bí àwọn àáfàá. L'Ògúndèyí lọ́ba ṣe bọ́mọ̀ ṣe wí. Lọ́ba dìjọ́ gbogbo wọn bá péjọ sílùú. Ni wọ́n bá ṣe náfìlà yìí ni wọ́n ń kírun yìí. Kí ni wọ́n ó kírun sí? Wọn ò tí ì kírun yìí tán tójò bẹ̀rẹ̀. Òjò ní ìjọ́ wo lòun ti ń rọ̀. Ògúndèyí ti ń bẹ mú kí láàfin ọba, ọmọ ti di oníṣẹ́ ìyanu. Ibẹ̀ lọ̀rọ̀ yìí ti wá jáde pé Adagba jẹ́ Raufu, ó sàn ju Ògúndèyí bá a múgbá wá lọ. Bí ìtàn yìí ṣe wáyé nù, tí àwọn àgbà ti máa ń sọ pé Adagba jẹ́ Raufu, ó sàn ju Ògúndèyí bá a múgbá wá lọ. Ohun tí ìtàn yìí ń kọ́ wa ni pé ìgbà míì bá a bá dàgbà, bá a bá yanṣẹ́ kan láàyò àbí a yíwà padà, nígbà míì ń tá a yàn láàyò àbí ń tá à ń ṣe, ó lè sàn ju ń tá à ń ṣe tẹ́lẹ̀ lọ. Kì í ṣe pé àwa dàgbà wọn ni àdàgbà ọ̀dànù. Èèyàn lè dàgbà kó wá dànù gan.
kó jẹ́ pé n tí ń ṣe láàkó yìí ó sàn ju n tí ń ṣe lọ. Bí Yorùbá bá ní àdàgbà jẹ́ Raufu, ìtumọ̀ rẹ̀ ni pé ẹni tó yẹ kó ti ṣe nǹkan dáadáa sẹ́yìn, ó wá fi àákò rẹ̀ ṣòfò. Ńgbà tó wá dàgbà tán ló wá ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé n tóun yẹ kó máa ṣe lòun ṣẹ̀ṣẹ̀ yìí ń ṣe yìí, pé ìgbà yìí làárọ̀ rẹ̀. Ibí ni wọ́n ti mú òwe yìí wá. Yorubareports náà ni bí láti mọ̀ oríṣiríṣi àwọn ìtàndòwe ilẹ̀ Yorùbá káàkiri. Tó bá jọmọ́ ní tí ẹ fẹ́ràn, kí ló dé tẹ́ ẹ kàn sí wa ní ìkànnì wa lórí YouTube, kẹ́ ẹ máa bá wa lọ. Ẹ lẹ́ ń bẹ̀ wọ́n.